Tiens, mon national anthem, pour ça. D'accord, ok. Iṣẹ́ wa dúró jẹ́ kọ́kọ́ wá. Jẹ́ kọ́kọ́. Àgbéga fàyẹ̀rí. Ìgbàgbọ́ra ni. Ìjọba tí wọ́n á láfẹ́ fún àfihàn bí wọ́n. Àti bẹ̀rù làwọn ọmọ. Àṣìṣe. No, ó dúdú wá sí tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára sẹ́nu mọ́tò kò sí fún ẹ̀ ń distract. Bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀, ìwọ ni ìmọ́lẹ̀ ogun adúláwọ̀. Ẹ káàbọ̀ á kí gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wá ẹ jẹ́ máa bá wa share ẹ máa bá wa pín ètò yìí lọ́lọ́kan òjọ̀kan. À ń ṣe ìpolongo káàkiri lórí June 12 wa tí ó ń bọ̀ lọ́nà ní orílẹ̀-èdè Italy. Òun lẹ ṣe rí wa ní online. Ẹ máa bá wa share, ẹ máa bá wa like. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin sister, ẹ̀yin brother mi tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín lórí ìkànnì Odùduwà TV radio. Lady Best ni olóòtú ètò yín tó ń gbé ètò sáfẹ́fẹ́. Mo fẹ́ ṣe interview fún àwọn ọmọ Yorùbá wa tí wọ́n wà ní Rome ní Frasho ibi Frasho lórúkọ bíbá yá Spasho ọdún Spasho ló ń pè bíbá yé. Ẹ máa bá wa share ẹ máa bá wa share ẹ máa bá wa share ẹ máa bá wa like bẹ́ẹ̀ ṣe ń tẹ like tẹ̀ ń tẹ love tẹ̀ ń bá wa share yẹn ẹ ò ní fọwọ́ yẹn gbọ́mọ sí ẹ ò ní ríbi lágbára Ọlọ́run Elédùmarè. So brother mi ẹ jẹ́ ń gbé ojú yín sí kámẹ́rà kí àwọn ọmọ Yorùbá tàtà tí wọ́n wà nílé kí wọ́n lè máa gbúròó yín. Ẹ wò ẹ má yẹ ká parọ́ fún yà á bínú gan ara ẹ̀. Ẹ dúró bàbá mi mo mọ̀ wípé inú ń bí yín mo mọ̀ pé inú ń bí yín mo mọ̀ pé inú ń bí yín ọ̀rọ̀ pọ̀ nínú yín tẹ́ ẹ fẹ́ sọ mo mọ̀ pé inú ń bí yín gan lórí gbogbo tó ń ṣẹlẹ̀. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ introduce ara yín ẹ bá wa ṣe àfihàn ara yín fáwọn èèyàn wa nílé ẹ bá wa ṣe àfihàn ara yín. Ọ̀pọ̀ òrùka gbọ̀n afẹ́fẹ́ ló gbé lọ original ojúlówó kò sí àyọkúrò kò sí àṣàdànù kúrò ń bẹ odidi ọmọ Yorùbá odidi ọmọ tó sọnù sínú Europe ni but àwa ń bínú gan. Ẹ sọ orúkọ yín fáwọn èèyàn nílé. Orúkọ tèmi Ọláyímitán Sulaimon Muslim name which is Sulaimon but ẹ jẹ́ ká gé kúrú. June 12 rally of Roma a máa ṣe kíní ẹ̀ fún wọn tó bá láwọn ya wèrè gan. Bàbá ẹ dúró. Dúró bá wò mo lẹ́bi mo lára ní kíní náà ṣé bí ayé ń jẹ wọn ó lè ké mi fi ṣọ́ọ̀kì àpò kí n máa fi ṣe ọmọ bọ̀ yìí aláyé àwa ń sẹ́ǹdì ẹ̀ fún wọn kọ́ lè wà òkè ìlú òdà kò rọgbọ à ń bínú gan ayé ń bínú gan pé eléyìí ò ṣe ṣeré kò ṣe ṣeré. Ẹ máa bá wa share ẹ máa bá wa like bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ lọ jókòó ẹ máa ní. ẹ má yẹ kí n jókòó ẹ switch ẹ fún. ok ẹ ṣì lọ borí pé inú bí nǹkan ẹ mo fẹ́ kẹ́ kọ́kọ́ fi ọkàn balẹ̀ náà ẹ fi ọkàn balẹ̀ ṣe ti gbọ́ ẹ já ọkọ̀ tún gbọ́ lẹ́nu brọ́dà wa yìí náà ọmọ Yorùbá tàtà làwọn náà ẹ bá wa sọ orúkọ yín fáwọn èèyàn tó wà nílé. Ya orúkọ tèmi ni Olúwaṣeun ọmọ bíbí ìlú Oǹdó.
ẹ ṣeun bàbá mi ṣe rí pé àwọn ọmọ Yorùbá pọ̀ ní Italy gbogbo láti wà ní àjò tó yẹ ká dúró sílé ká máa jàǹfààní àwọn ohun tá a nílé àmọ́ nítorí pé lè ò dá gbogbo wa ti ṣe kí ni a ti sá wá sí kí ni nǹkan tẹ́ ẹ lè rí sọ lórí ọ̀rọ̀ ìjàngbara tá à ń jà yìí kí ni aims ti yín kí ni èròǹgbà yín báwo lẹ ṣe rò ó sí ìgbà tẹ́ gbọ́ wípé àwọn Yorùbá ń jà fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kí ni nǹkan tí ẹ feel kí ni èròǹgbà ti yín. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Oòduà tó wà ní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Oòduà tó wà ní Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Chief Sunday Igboho so lágbára lọ́wọ́ máa mú wa délẹ̀ lérí. ẹ ṣeun bàbá mi ẹ rí mo sì máa padà lọ sọ́dọ̀ bàbá tó ń para ẹ̀ torí inú ń bí wọn gan torí ẹ̀ mo ṣe ní kí wọ́n tiẹ̀ ṣì kọ́kọ́ fọkàn balẹ̀ ná ẹ kọ́kọ́ keep calm. ìjà síkù ni o. bàbá mi kí ni nǹkan tẹ́ ẹ rò lórí ọ̀rọ̀ June 12. àjú tó ẹ máa ládùúgbò àwọn máa jáde tán gbogbo ọmọ Oòduà tó wà nílùú Ìtàló pátápátá bu alama jáde so kò sí wàhálà. a máa ṣe kinní yẹn fún wọn. ẹ ṣeun bàbá mi ẹ jẹ́ ká tún gbọ́rọ̀ lẹ́nu bàbá wa táwọn òkè àwọn láwọn ò sọ̀rọ̀ ẹ má jẹ́ ká fi. ẹ sọ̀rọ̀ sókè o ayé sọ̀rọ̀ sókè láwa àwọn ọmọ Oǹdó wọn tún fà sẹ́yìn ẹ jẹ́ kó yé wọn àwọn ọmọ Oǹdó kan ló fà sẹ́yìn ẹ wo bí àwọn ọmọ Oǹdó kan ń fà sẹ́yìn bí bàyàwó ráyè fọ́nfà. ẹ ṣeun bàbá mi ẹ bá wa kí àwọn ènìyàn nílé. èmi náà kí àwọn tí wà nílé lóko lájò àtàwọn tá a wà nílùú ọba náà pé Ọlọ́run dúpẹ́ fún wa lágbára Ọlọ́run orúkọ tèmi ni Felix ọmọ bíbí Ondo State ni mí. àwọn ọmọ Oǹdó pọ̀ ń bí báyìí gan o ẹ bá wa fi Oǹdó kí àwọn èèyàn wa nílé. ṣé léde tèmi. bẹ́ẹ̀ ni. èmi ọmọ bíbí Ìkálẹ̀ nínú Ondo State tó mọ kí àtẹ̀mínúlé mọ kí anọ́kọ mọ kí dédé ẹ̀gbọ́n àtàbúrò. aláyé ẹ̀sùn èdè ṣe. everybody mọ kí akú. ẹ̀sùn èdè ṣe. Ọlọ́run fún wa ṣe lágbára Ọlọ́run. Ọlọ́run tiẹ̀ ti fún wa ṣe Ọlọ́run nǹkan adùnṣe ẹni sùúrù wọn kì í bẹ̀ mí lẹ́bẹ̀ tí mi lè gbà láyé. ṣe rí i pé bàbá yìí ń bínú gan. mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé wọn kì í bẹ̀ mí lẹ́bẹ̀ tí mi lè gbà láyé mi ń ṣọmọ àlè ọmọ odidi ọkọ ni mi wọ́n dẹ̀ ní ọmọ àlè yàn ló máa bínú tí ò kì í bí ọmọ ọkọ náà dẹ̀ ni wọ́n máa ń bẹ̀ tí ò kì í gbẹ́rẹ̀ bọ̀ á máa ṣe kíní yẹn fún wọn ẹ jẹ́ ká kó wà bẹ́ẹ̀ àwọn agán lẹ́bí nílé alára nílé tó jẹ́ pé ní. kí ló ṣẹlẹ̀ ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ni nílé lóko lájò gbogbo. ìjẹ́ lè ṣàlàyé fún wa àwọn tí ibiru ẹ́mbáàsì wa tó wà níbi kórè ọ̀rọ̀ yẹn lẹ́ ń sọ kó tó di pé mo wọ láìfù lẹ́ǹkan. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ni ẹ má ẹ jẹ́ ká gé kúrú ṣe rí ẹ́mbáàsì yẹn ibi tí wọ́n ń pè lẹ́mbáàsì yẹn ilé ìṣòwò ni wọ́n ń pè bíbẹ̀ yẹn wọ́n fi wá jẹun ni wọ́n fà wọn many people jẹun bẹ́ẹ̀ ẹ mọ ohun tó ṣẹlẹ̀ á máa tà tábà dẹ̀ tà ọ̀ọ́ká bóyá nǹkan la máa jù síbẹ̀ ibi tó bá ti parẹ́ sí ó parẹ́ síbẹ̀ ọ̀ọ́ká pín owó ẹ̀ ká fi ṣe ayé kó ní kálukú máa èyí tó bá kan ìran Fúlàní ó kàn tó bá kan anybody ó kàn á máa yí bíbẹ̀ yẹn kò sọ̀rọ̀ bẹ̀. kò sí Yorùbá kankan bẹ̀. no ìyẹn ò kan ayé property Nàìjíríà á ti ń lọ àwọn máa gba tiwa bàbá ṣì ní a máa gé kékékékékéké bó bá ṣe orí òjò orí ni àjọ gbòmìnira tí wọ́n gbé fún wa pé Nàìjíríà Haúsá Ìgbò Yorùbá òun ló wà ń bẹ̀ kò sí ràn mí bẹ́ẹ̀ mọ́ so oníkálukú ń lọ nílọ tí a máa gba tiwa nǹkan tó kan ó kó bàbá tọmọ òkè ń wà kó máa lálàá ṣe ti gbọ́. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun gan. àwọn ẹ bínú o àwọn tó ẹ jẹ́ lọ sọ́dọ̀ ìyá wa kí ni nǹkan sẹ́yìn náà rí sí lórí ọ̀rọ̀ jàǹgbara tá à ń jà lọ́wọ́lọ́wọ́ yìí. orúkọ tèmi ni Miss Mariam ọmọ bíbí inú Ẹ̀pẹ́ Alárọ̀ àwọn ọmọ Ògúnmọ́dẹ́dẹ́. báwo ìpè gírọ̀ wo ló sọ̀rọ̀ yìí. nǹkan tẹ́mi lè rí sọ ní orí ọ̀rọ̀ ìjàǹgbara tajọ́ ń gbà yìí èmi mọ ẹ má bínú lórí Yorùbá mi o. gbogbo àwọn tó ti gbàgbé lélẹ̀ ń wò yìí o Yorùbá wọn ò dán mọ́rán. ibi tí Nàìjíríà sọ wá sí wọn ò tẹ jẹ́ ká mọ ìdè wa wọn ò tẹ jẹ́ àmọ̀ kan tá a fẹ́ sọ mọ́ lórí pé pírọ́blẹ̀mù ṣẹ́rí bákọ̀ tí ẹ̀ ṣe ń wà yá eléyìí akọ̀fin disguise ni kò sí nǹkan kan torí gbogbo wa ń pàrọ̀ báyìí gbogbo wa fẹ́ wá sílé ó ti sú wa àní bó ṣe ń pa àwọn bírọ́dà wa bó ṣe ń pa àwọn ọ̀yá wa bó ṣe jẹ́ káwọn bàbá wa kán lọ sóko mọ́
ara ń kà wá náà bíbá a lè sọ pé torí pé ó dẹrù fún wa kò sí bó ṣe lè dẹrù títí tí àjò lè dàbí ilé a fẹ́ padà wá sílé a fẹ́ wá sinmi torí ẹ̀ náà ni àwa náà ṣe dìde níbí báyìí ní pé on the 12 June 12 a gbọ́dọ̀ lọ ká lọ sọ gbogbo ẹ̀dùn ọkàn wa kí gbogbo àgbáyé kí wọ́n lè mọ nǹkan tó ń dùn wá ní pé a fẹ́ lọ kó ní kálukú máa lọ torí ó ti sú wa. Yoruba nation now we are not going back we are not going back by fire by force. Anybody pé ànídélẹ̀ lórí Holy Ghost thunder ni Holy Ghost koboko. Because I believe that June 12th heaven will come and kiss earth. Oh, Yoruba nation. Heaven, it will come and kiss earth that day. We will tell them that àwa akọni obìnrin nílùú ìlú Italy. Yes, ní so. Roma, àwa là ń sọ̀rọ̀ yìí. Oh yes. Ẹ má wò pé bóyá sùn àbí relax. Relax. À ń bọ̀ pẹ̀lú AKA 47 ballistic. Yes. Fire for fire. Àwa go túrálẹ̀. Ẹ sọ fún wọn pé kó má sùn. Wọn kò lè máa pa àwọn ìyá wa kó máa pa àwọn bróda wa kó máa ṣe wáyé ní àgbẹ̀wò rò pé àwa náà sùn bí. No, àwa ló ká lára jù. Holy Ghost koboko, àwa kò ti ready by. June 12th, no going back. We are going to take our fatherland. We will possess our possession by the grace of God. Because that land is full of milk and honey. Oh yes. And we are going to take it by fire, by force. Yes. Because what they say in the Bible, the day of the John the Baptist, kingdom of God suffered violence. Violence is do what? It take it by force. We are taking it by force. Oh yes. Holy Ghost koboko. Oh yes. Tó ẹ ṣe wá ẹ má ì lọ ìyá mi mo mọ̀ pé ẹ má ì lọ ẹ̀yin èèyàn mi nílẹ̀ àwọn èèyàn ti ń kí yín pé òdodo ọ̀rọ̀ níyà yìí sọ well done my sister ẹ ṣe gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa yẹn ẹ máa bá wa share ẹ máa bá wa pín ìyá mi kí ni ohun tẹ́yin lè sọ lórí gbogbo bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ Nàìjíríà ní orílẹ̀-èdè Italy tá a wà yìí. ó terrible àjò lè dàbí lè gbogbo àwọn kan tá à ń sọ fún wọn nìyẹn. bàbá mi Prince ẹ káàbọ̀ sà. a lè ṣe níbí báyìí bó ṣe jẹ́ ká ṣe nílé wa tó jẹ́ pé ká tún fi ọkàn sílẹ̀ àtún ní rest of mind. ẹ máa wo embassy tó ń dárúkọ yẹn can you people imagine ká máa gba 1,000 euro ẹ calculate 1,000 euro. lówó Nàìjíríà tí wọ́n fi ń renew passport. lórí Nigerian passport are we really joking? Siamo schessa qua, davvero davvero. Italiano se siamo schessa qua, davvero davvero. Ibo la ti rí owó yẹn. Níbo la ti rí owó yẹn. 100,000 naira in Nigerian money to do Nigerian passport. Can you imagine? Lórí àwọn ọjà àtọ̀, wọ́n tún máa láwọn máa bá wa sùn lé lórí Holy Ghost koboko. Ẹ wá ní pé karamata wa. Any karamata wa. This land we are taking it. I'm still repeating it. We are taking it by fire, by force. Anybody pé àní ṣe ní ọjọ́ òun, a máa ṣe lẹ́yìn ẹ̀. Àṣẹ wà. Àwọn alálẹ̀ dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bí wọ́n láti sìn ín lọ. Àṣẹ. Because ilẹ̀ máa lanu báyìí, ó máa bẹ̀rẹ̀ sí ní máa gbé gbogbo ọ̀tá Yorùbá nation. Àṣẹ. Gbogbo ọ̀tá wa, ó máa bẹ̀rẹ̀ sí ní máa gbé wọn mì. Àṣẹ Gbogbo ẹni tó wà. bá ní àní délẹ̀ lérí yẹn. Mo pe ǹjẹ́ Mike ǹjẹ́ Gabriel ǹjẹ́ Yúrò ǹjẹ́ Ráfẹ̀. Ó máa dìde pẹ̀lú dà ìbáyìí dà tó lóko. Ó máa bẹ̀rẹ̀ sí ní máa bẹ́ wọn lórí lọ ni. Àṣẹ wà. Because we are tired. Oh, yes. We are tired for how many years? I can't come home. Ẹ̀rù wọn máa bà mí pọ́ máa jí mi pọ́ máa já àwọn ọmọ mi gbé. I want to come and see my mother. Ìyá mi ó tiẹ̀ rán mi létí last time tẹ lọ iléeṣẹ́ lè ṣàlàyé nǹkan tó ju yín rí. Holy Ghost koboko ẹ má máa sọ yín o. Mo dé airport wa dàbí kiosk. Ó dàbí kiosk. Ẹ tún bèrè owó lọ́ mi, mo wọṣọ white ilẹ̀ ìdílẹ̀ pupa ni. Ibi tí mo ti ń bọ̀ kò tètè yé mi nì kánà ti ṣàlàyé fún mi pé Nàìjíríà nínú airport wa o ilẹ̀ pupa ló wà ń bẹ́ mi ní wọ́n white. Mo kọ́kọ́ land síbẹ̀ mo kọ́kọ́ di brown ni. Èmi àtọmọ tó wà ń bẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa tọrọ owó. Ìlú tí mo wá tí mo ní visa tí mo ní gbogbo document complete. Ẹ bẹ̀rẹ̀ sí ní tọrọ owó. Ẹ bẹ̀rẹ̀ sí ní tọrọ ìkáyé ìmájì. Kí tó kúrò nílùú tí mo wà, wọ́n ṣá mi like a president. Pẹ̀lú ọmọ ọwọ́ mi, mo gbé ọmọ wá sí Nàìjíríà wọn respect ọmọ mi. No, all that nonsense must be stopped. Yes. It must be stopped. Yes. By thunder, by fire. Oh yes. Enough is enough. Yes. Who does that? Nobody. Na Nigerian government. Na federal government. Gbogbo àwọn riffraff yẹn. We are packing them, we are throwing them away. Oh yes. We are throwing them away. If they don't want heaven to come and kiss earth, it's better they should leave the place. No. Or else,
something else will happen. ẹ ṣeun mo ti gbàgbé nàìjíríà látọ̀ndẹ̀ years ni mo ti gbàgbé ẹ̀. mo ti gbàgbé nàìjíríà yorùbá nation mo bá lọ óyá óyá yorùbá nation mo bá lọ óyá óyá kọ́lọ́mọ rẹ̀ kó ká lọ óyá óyá káláyà kálá rẹ̀ kó ká lọ óyá óyá kọ́lọ́kọ rẹ̀ kó ká lọ óyá óyá kẹ́bí tàrà ò kó ká lọ óyá óyá yorùbá nation mo bá lọ óyá óyá yorùbá nation la fẹ́ lọ óyá óyá. tó ẹ̀yin èèyàn wa nílé tẹ́ ẹ bá ń gbọ́ Mama K of Rome àwọn lẹ́rí tí wọ́n àwọn náà sì máa wá bá wa sọ̀rọ̀ ká tó kúrò ní orí ètò. wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbiná ni o wọ́n máa sùn wọn ní jí wa ara wa ń gbóná o ara wa ń parọ́ ká má lè wá sílé mọ̀ pájò ò lè dàbí ilé ẹja sòtọ́ àlòjò ò lè dàbí ilé àwa bẹ̀rẹ̀ sí ní jọ oúnjẹ inú agolo ta ní fresh food we can eat fresh food ẹ máa rò pé àwa la wà ní abroad pa ń gbádùn náà à ń para wa òun lè fi rí pé ọ̀sà cancer oríṣiríṣi sickness bọ̀ ìlú wa tó bá fẹ́ jẹun ìlú tó kún fún wàrà tó kún fún oyin you will go to your farm and pluck live food fresh one but tábà ti oúnjẹ inú agolo wọn là ń gbádùn no place like home. Bẹ́ẹ̀ni. We are coming back home and we are going to process our fatherland, our possession. Amen. Nobody can take it from us. Amen. Tí gbogbo wa ni kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbé kájọ gbé. ẹ má bínú ẹ má rò pé àwọn brothers and sisters sí pé à ń sùn bí o náà o àwa náà ń pààrọ̀ bí gidi gan ni o rally tá a máa ṣe ní June 12 yẹn is going to be awesome. Awesome. ẹ̀yin náà máa délé gbọ́ ẹ máa mọ̀ pé a relax torí títí yín náà ni ẹ ṣe gan. tó ẹ ṣeun ìyá mi ẹ ṣeun gan a máa rí yín bá ẹ̀yin èèyàn wa nílé ẹ rí i pé àwọn èèyàn wa ní Italy ẹ rí bí wọ́n ṣe ń para torí àwa la mọ̀ gbogbo àwọn ohun tá à ń dojúkọ gbogbo àwọn àdojúkọ wa níbí báyìí ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ìyá wa yẹn ń sọ mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo àwọn ọmọ Yorùbá ilé la wà ní oko la wà ní àbíbikíbi tá a ti ń wò wá tá a ti ń gbọ́ wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká mú Yorùbá nation tí à ń sọ̀rọ̀ ẹ̀ pa yìí ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa ká ṣe ìṣọ̀kan ká sọ́pọ́ọ̀tì gbogbo àwọn tí wọ́n bá ń ja ìjàngbara yìí lótìtọ́ àti lódodo kí Elédùmarè kó ran gbogbo wa lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run èmi tí yín náà rèé o èmi ọmọ yín ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń rí àwọn kinní rally admin mi tó mòye ẹ káàbọ̀ mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò ẹ káàbọ̀ tẹ́ bá ti ń rí àwọn kinní rally táwọn èèyàn post sórí Facebook ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan ẹ máa bá wa pín so that a máa dé gbogbo ibi tó yẹ kó dé gbogbo ẹ̀yin tẹ́ wà ní Italy náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ tẹ́ fẹ́ ra fìlà ni ẹ kàn sí Lady Best Akéde Yorùbá ẹ̀yin tẹ́ bá wà ní UK tẹ́ wà ní US tẹ́ bá ní ìdáṣọ ẹ kàn sáwọn kódà ẹ lè kàn sí mi mo lè direct yín lọ fáwọn tí ẹ máa lọ bá ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká tú yáyá ẹ jẹ́ ká tú yàyà ẹ jẹ́ ká jáde síta káwa náà ṣe kí ni ká fi ẹ̀hónú wa hàn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé ìjọ rally yẹn kò ń ṣe ìjọ eré àwọn ọ̀rọ̀ ta ní láti máa sọ a ní láti máa jẹ́ káwọn èèyàn wa tí wọn ò tí ì mọ̀ ìdí tá a ṣe ń ja ìjàngbara yìí a ní láti máa jẹ́ kí wọ́n máa mọ ìdí yẹn nítorí wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ ní o mọ̀ ìdí tá a ṣe ń sọ wípé a fẹ́ bọ́ kúrò lóko ẹrú àmọ́ àwọn tá a ti mọ̀ la máa jẹ́ kó máa yé wọn lọ́jọ́ náà wípé àwọn ìdí tá a ṣe ní láti kúrò lóko ẹrú rèé àwọn ìdí tí Yorùbá nation ṣe ní láti dúró leléyìí ká máa jẹ́ kó yé wọn Odùduwà gbè wá o àní ṣe lásán mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o a ṣì ń káàkiri nítorí wípé kí ni wọ́n láwọn tó wà ní Róòmù bí wọ́n ní wọn kì í jáde ẹ rí i pé mo máa ń wá mi tí ẹ̀kọ́ yé tó ń ná mi mo máa ń wá láti wá máa ṣe awareness láti máa jẹ́ kí wọ́n máa mọ̀ wípé
láti máa jẹ́ kí wọ́n máa mọ̀ wípé rally tó ń bọ̀ yìí nǹkan tó kan gbogbo wa ni kò kí ń ṣe nǹkan Lady B nìkan. Ẹ má rò pé bóyá nítorí pé Lady B ló organize ẹ̀ àbí Lady B ló ń sọ̀rọ̀ no ẹ jẹ́ ká wò pé kíní gbogbo wa ni ẹ má jẹ́ ká fi máa ṣe ti Lady B nìkan. We need some cloth o. Níbo lẹwà ìyá mi Tina Adéwọlé ẹ wo nọ́mbà mi admin wa ẹjọ ẹ bá mi pin nọ́mbà mi síbẹ̀ fáwọn tí wọ́n bá ní ìdáṣọ tí wọ́n wà ní Italy ni o. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ wà ní other country ẹ lè get in touch pẹ̀lú wa so à send yín sí àwọn tẹ́ máa lọ bá ní country yín tẹ́yin náà ti máa get aṣọ àti fìlà yín Elédùmarè á gbà fún wa o. O broda yìí bó ṣe ń wò mí wọ́n wò pé àǹtí yìí kàn sọ̀rọ̀ wọ́n wọ̀ pé bó ṣe ń ká mi lára ló ń jẹ́ kí n máa sọ̀rọ̀. Èmi náà ò kí ń ṣe ẹni tó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o ọ̀rọ̀ Yorùbá ló sọ mí di sọ̀rọ̀sọ̀rọ̀ o. Ọlọ́run akókó ṣàánú wa so ẹ jọ̀ọ́ àwa tí okay we need assistance yes ẹ jọ̀ọ́ àwa tá a bá fẹ́ ran orí ìkànnì lọ́wọ́ mídíà wa lọ́wọ́ Odùduwà TV radio àwọn pépà wa ni wọ́n ti bá wa pín síbẹ̀ bá wa ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ bàbá mi Odùtọ́lá ẹ káàbọ̀ bàbá mi ẹ máa bá mi lọ sórí YouTube channel mi Lady Best YouTube channel ẹ bá lọ subscribe please pin the number to contact you within Italy okay Italy nìyá yìí wà admin ẹ jọ̀ọ́ ẹ bá ń pin nọ́mbà mi síbẹ̀ so that wọ́n á lè rí Mobọ́lájí nọ́mbà mi ẹ jẹ́ ń pè fún yín ó dàbí admin yẹn ò sí around ẹ jọ̀ọ́ ẹni tó bá wà bẹ́ẹ̀ tó bá lè bá mi kọ sílẹ̀ fáwọn tí wọ́n bá need láti call +39 35 12 08 97 17 +39 35 ẹ rí pé mi fast 12 08 97 17 ẹ jẹ́ n tún pè lẹ́ẹ̀kan sí +39 35 12 08 97 17 so nọ́mbà tí ẹ lè fi pè mí nìyẹn nọ́mbà tí ẹ lè fi pè mí nìyẹn Oòduà ara àwọn brọ́dà wa náà ni wọ́n ń lọ yẹn o gbogbo wọn ni wọ́n ti raṣọ torí wọn ò fẹ́ ká ṣe lẹ́yìn wọn ogun ọlọ́n pè mí Lady B ó yẹ bá wa káṣọ wa àwọn fẹ́ ra fìlà àwọn ògùdọ̀ gbẹ́yìn o ẹ̀yin náà tẹ́ kù ẹ kàn sí wa tẹ́ ẹ bá fẹ́ gẹ̀ẹ́tì aṣọ àti fìlà yín ẹ pè wá lórí aago tí mo sọ yẹn kẹ́ ẹ pè wá kẹ́ ẹ kàn sí wa ẹ̀yin tẹ́ bá dẹ̀ gẹ̀ẹ́tì nọ́mbà yẹn ẹ lọ sórí Lady Best Akéde Yorùbá ẹ mẹ́sẹ̀jì wa lórí ibẹ̀ so màá rí mẹ́sẹ̀jì yín through bẹ̀ Lady Best Akéde Yorùbá lórí Facebook ẹ kàn sí bàbí kẹ́ lọ sí Is Lady B Best lórí Facebook ẹ lè write mi níbẹ̀ náà so I get in touch pẹ̀lú yín Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o àní ṣe lásán o gbogbo làálàá wa lórí pé ká lè bọ́ lóko ẹrú lórí pé kí Yorùbá lè dá dúró kò ní já sásán lágbára Ọlọ́run a sì wà lẹ́nu ẹ̀ à ń ṣe ìpolongo fún rálì wa tó ń bọ̀ ní ọ̀nà ni bàbá mi ọ̀gá pì ṣe máa kí àwọn èèyàn nílé ojú tì yín so a ṣì wà lẹ́nu ìpolongo fún June 12 wa là ń ṣe káàkiri Elédùmarè á gbà fún wa o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká máa fi eléyìí ṣe ìlọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà nílẹ̀ lóko lẹ́yìn odi gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa àwa la máa wá ẹ̀yin la máa dé bá láṣẹ Elédùmarè ní fẹ́nikẹ́ni wa ṣàwátì nígbà tá a bá gba ilẹ̀ Oòduà tán o pẹ̀lú ògùn Ọlọ́run orúkọ tèmi ò yípadà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ Lady B the Best Akéde Yorùbá fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ẹ ṣeun Oòduà gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ ó dìgbà kan ná ire o láyọ̀ la tún máa pàdé.